èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí. Ìyàtọ̀ láàrin ọba Yorùbá àti ọba Hausa. Nígbà tí mo bá wo gbogbo ohun tó ń bá wa nílẹ̀ Yorùbá yìí tí mo wò ó dáadáa, ohun tí mo máa ń rí ni pé àwọn tí Yorùbá fi ń jọba wọn lásìkò yìí, àwọn ni wọ́n ń balẹ̀ náà jẹ́. Gbogbo aburú àti ìfàsẹ́yìn tí Yorùbá sì ń pariwo ẹ̀ báyìí, àwọn tá a fi ń jọba báyìí, àwọn ni wọ́n fà á fún wa. Ṣùgbọ́n tí èèyàn bá ń sọ̀rọ̀ náà nígbà míì, àwọn tí kinní náà kò bá yé á ní tọ̀hún kórìíra àwọn ọba ni. Bẹ́ẹ̀ bí a bá ní ká dà á sílẹ̀ ká tún ṣà, báwọn ọmọ Yorùbá bá ń kórìíra àwọn ọba wọn àsìkò yìí kò burú, nítorí púpọ̀ nínú àwọn ọba yìí kò mú ìlọsíwájú bá ìlú wọn. Ìfàsẹ́yìn burúkú ni wọ́n mú wá. Ojoojúmọ́ ni wọ́n ń pa àṣà wa lára. Ẹnikẹ́ni tó bá sì ti ń pa àṣà ìran kan lára, ó fẹ́ kí ìran náà parun ni. Ohun táwọn ọba wa sì ń ṣe nìyẹn. Kì í ṣe níbi ọ̀rọ̀ ẹ̀sìn nìkan làwọn ọba yìí ti fi ń ba ti Yorùbá jẹ́, níbi ìwà àti ìṣe wọn ni. Nítorí púpọ̀ nínú wọn ò ní ìwà àti ìṣe ọba, bẹ́ẹ̀ ni wọn ò lẹ́kọ̀ọ́ ọmọlúàbí. Tí wọ́n bá ti jọba tán, ohun tó bá wù wọ́n ni wọ́n ń ṣe. Ǹjẹ́ èyí tí ẹ fiyèsí pé àwọn àbùkù tó máa ń kan àwọn ọba tiwa, irú àbùkù bẹ́ẹ̀ kì í kan àwọn ọba ilẹ̀ Haúsá? Ǹjẹ́ tí ẹ ronú ohun tó máa ń fà á tí wọ́n fi máa ń fi ọba Yorùbá wọ́lẹ̀ tí wọn kò sì jẹ́ ṣe bẹ́ẹ̀ fún ọba ilẹ̀ Haúsá? Kí ló dé tí àwọn ọba Haúsá wọ̀nyí lẹ́rù lára, ṣùgbọ́n tí àwọn ọba tiwa di yẹ̀bùyẹ̀bù lójú àwọn èèyàn? Kò sóhun tó fà á ju ìwà àti ìṣe àwọn méjèèjì lọ. Ìwà àti ìṣe àwọn ọba Yorùbá àti ọba ilẹ̀ Haúsá. Ẹ ti bi àwọn nǹkan kékeré kan wò ó. Ẹ ti bi ìmúra àti ìjáde àwọn ọba wọ̀nyí wò ó. Níjọ́ wo lẹ̀yin rí ọba Haúsá kan tí múra kọjá láwàní rẹ̀ àti agbádá ńlá tó dára? Ó di ọba Haúsá mélòó lẹ́yìn ti rí tó máa gbé ṣéènì góòlù tó máa gùn láti orí dé ẹsẹ̀ sọ́rùn, tí kò ní dé adé, àfi fìlà pẹ̀rẹ́kí, tó máa wá bẹ̀rẹ̀ ijó burúkú láàrin onífújì tàbí olórin míì? Ó dijọ́ wo lẹ rí ọba Haúsá tó jẹ́ kò sí patí tí ò lè lọ, kò sí patí tó máa lọ tí ò ní jó tàbí fọ́n owó? Ọba Haúsá wo lẹ rí tó ń ṣe bẹ́ẹ̀? Ẹ wo ọba Kánò bí àpẹẹrẹ. Ẹ wo ọba Sókótó. Ta ló sọ pé òun bá wọn ní patí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ rí? Táwọn náà ń fọ́nwó fẹ́lẹ́rẹ́ bí ọmọ yahoo, tí wọ́n ń lọ́mọ obìnrin bí aláfiṣe. Ó di ọba Haúsá wo lẹ rí tí kò ní gbé ààfin tiẹ̀, tó jẹ́ àfi kó máa wá kọ́ńtíráàtì kiri lọ́dọ̀ àwọn olóṣèlú tó ń ṣèjọba? Ọba Haúsá wo lẹ̀yin rí tó ń bá wọn gbé igbá òṣèlú ní gbangba, tó jẹ́ òun ló máa sọ fáwọn èèyàn ẹ̀ pé ẹnìkan ni kí wọ́n dìbò fún, kí wọ́n má dìbò fẹ́nìkan? Gbogbo àwọn ìwà rádaràda táwọn ọba tiwa ń hù rèé, tí wọ́n ń ṣe bí eré, tí wọ́n sọ àpọ́nlé ara wọn nù. Àbí àpọ́nlé wo lèèyàn máa fún ọba tó ń bá àwọn ọmọ ìlú ẹ̀jà sọ̀rọ̀ ilẹ̀, ọba tó ń ta ilẹ̀ ìlú, ọba tó ń gbé àwọn òyìnbó lórí àwọn ọmọ ìlú ẹ̀ nítorí tó fẹ́ ta ohun àlùmọ́ọ́nì ìlú fáwọn aláwọ̀ funfun? Irú àpọ́nlé wo lèèyàn máa fún ọba tó ń bá àwọn ọmọ ìlú ẹ̀ du ojú agbo láti náwó fẹ́lẹ́rẹ́? Ọba tó fẹ̀sìn tí wọ́n ń sìn nílùú ẹ̀ sílẹ̀, tó sọ àṣà tiẹ̀ nù, tó ń gbé àṣà aláṣà kiri. Irú àpọ́nlé wo ló fẹ́ ní? Tàbí ọba bẹ́ẹ̀ kò mọ̀ pé òun ti fa aṣọ àpọ́nlé ara òun ya ni? Ṣùgbọ́n ká bi ara wa pé báwo ni kinní náà ṣe ń rí báyìí? Ṣé bó ṣe wà tẹ́lẹ̀ nìyí? Rárá o, báyìí kọ́ ló ṣe wà tẹ́lẹ̀. Àwọn afọbajẹ wa, àwọn olóṣèlú wa, àwọn ni wọ́n kúrò nídìí nǹkan àbáláyé. Àwọn ni wọ́n kúrò nídìí àṣà àti ìṣẹ̀ṣe wa, tí wọ́n bẹ̀rẹ̀ sí í fáwọn èèyàn rádaràda jọba. Olówó ló kù tí wọ́n fi ń jọba. Ẹni tó tìlú òyìnbó wá tó kó owó dọ́là wá, àwọn ló kù tí wọ́n wá ń jọba. Níbi tí wàhálà ti bá ìran Yorùbá nìyẹn. Ẹni tó ti sá lọ sílùú òyìnbó nígbà tí nǹkan kò dáa fún un nílé láti bí 30 ọdún sẹ́yìn, ẹlòmíì ti lọ láti kékeré, ẹlòmíì kò tilẹ̀ gbé ìlú tó fẹ́ jọba lé lórí rí. Wọ́n kàn sọ fún un pé ọmọ ọba ni, ó sì mọ̀ pé bàbá òun ti jọba rí.
tàbí kó jẹ́ bàbá ẹ̀kẹta ń lòun náà bá máa kó owó dọ́là tá à ń wí yìí dé ta ní òun ṣáàfẹ́ jọba dandan láti kékeré ni wọ́n ti ríran sóhun póun máa jọba ń làwọn afọbajẹ á bá máa pa rìdàrìdà nígbà tí wọ́n bá rí dọ́là nígbẹ̀yìn ẹni tí kò mọ kinní kan nípa àṣà àti ìṣe ìlú náà ni wọ́n á gbadélé lórí. àwọn haúsá kì í ṣe bẹ́ẹ̀ o níbi tí ètò ọba jíjẹ àṣà àti ìṣe ìran haúsá sì ti fi yàtọ̀ sí ti yorùbá wa nìyẹn. nígbà tí wọ́n bá ní wọ́n fi ẹnìkan jọba nílẹ̀ haúsá ẹyẹ tọ̀hún wò dáadáa tọ̀hún kò ní jẹ́ ẹni àṣànù níbì kankan. olówó kọ́ ni wọ́n ń wá láti fi jọba tiwọn o ará ìlú òyìnbó kọ́ ni wọ́n ń wá láti fi jọba tiwọn o. àkọ́kọ́ ohun tí ọba haúsá yìí máa ní ni pé ìlú tó ti fẹ́ jọba yìí ni wọ́n bí i sí níbẹ̀ ló gbé dàgbà níbẹ̀ ló ti fi ẹ̀kọ́ kùránì bẹ̀rẹ̀ ayé ẹ̀ kó tó lọ síléèwé olóyìnbó rárá. ní gbogbo ọjọ́ ayé ẹ̀ tó sì fi ń ṣiṣẹ́ àyíká ìlú náà ló wà. àti pé nígbà tí ẹ bá wo àwọn tí wọ́n ń jọba nílẹ̀ haúsá àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ìjọba dáadáa ni bẹ́ẹ̀ ni wọn kì í jẹ́ ẹni kékeré níbi iṣẹ́ ìjọba tí wọ́n bá ṣe ipò ńlá ni wọ́n máa ń dìmú níbẹ̀. yàtọ̀ sí èyí kékeré ni wọ́n á ti máa joyè ìlú tí wọ́n á máa ní ìgbéga tí wọ́n á ti ṣe baálẹ̀ agbègbè olórí àdúgbò kí wọ́n tó lè súnmọ́ ipò ọba wọn. bí ọ̀rọ̀ tí mò ń sọ kò bá yé yín ẹ má jẹ́ ká rìn lọ jìnnà. ẹ wo ẹni tí wọ́n fi jọba ìlú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ yìí Ibrahim Zulu Gambari lọ́ọ̀yà ńlá ni o ẹnìkan tó kàwé ńlọrin tó sì ti bẹ̀ kàwé káàkiri ìlú òyìnbó akọ̀wé àgbà permanent secretary ní níjọba ìpínlẹ̀ Gongola àtijọ́ lẹ́yìn náà ló di alága ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìyẹn court of appeal. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí ló sì wà tí wọ́n fi ní kó wá jọba ìlú Ìlọrin. ẹ wo irú ohun tí ọba náà kó dé orí oyè tàbí ọba tó wà ní Sókótó yìí la fẹ́ sọ. bìrìgédíà nínú iṣẹ́ sọ́jà ní kó tó fi ipò náà sílẹ̀ òun ni aṣojú àwọn ológun Nàìjíríà ní orílẹ̀-èdè Pakistan kí wọ́n tó pè wá jẹ sultan. àbí emir àti Gwandu la fẹ́ wí olórí ológun ni òun ló lórí àwọn tí wọ́n ń ṣọ́ Muhammadu Buhari nígbà tíyẹn fi ń ṣe olórí ìjọba ológun. tàbí ọba tó jẹ ní Kánò la fẹ́ sọ nípa ẹ̀ ọmọ Àdúbáyérò yìí ló fi ọdún 51 jọba Kánò. ó kù ọdún méjì péré kó dórí oyè ló bí ẹni tó wà lórí oyè yìí. ìyẹn ni pé láti kékeré ọkùnrin tó wá di ọba Kánò yìí inú ààfin lọ́dọ̀ bàbá rẹ̀ ló ń gbé. bẹ́ẹ̀ bàbá ẹ̀ yìí ìyẹn Àdúbáyérò àkọ́kọ́ òṣìṣẹ́ báńkì ni kó tó wọṣẹ́ ìjọba aṣòfin ni nílé ìgbìmọ̀ nílẹ̀ Haúsá ọ̀gá àwọn ọlọ́pàá agbègbè ni láti ibẹ̀ ni wọ́n ti fi ṣe àmbásádọ̀ aṣojú ìjọba Nàìjíríà nílẹ̀ Senegal níbi tó sì wà nìyẹn tí wọ́n ti pè é pé kó wá jọba. lẹ́yìn tí Àdúbáyérò àkọ́kọ́ yìí wàjà ẹ wo ẹni tí wọ́n lọ mú wá kó wá jọba Kánò Sànúsí Lámídò Sànúsí ẹni tó ṣẹ̀ṣẹ̀ fipò sílẹ̀ gẹ́gẹ́ bí olórí báńkì àpapọ̀ ilẹ̀ wa ìyẹn Governor of Central Bank of Nigeria. ẹ wo agbára tó ti ní kí wọ́n tó pè é sípò ọba. nígbà tí wọ́n yọ òun kúrò ọmọ Àdúbáyérò tó ti wà lọ́dọ̀ bàbá náà láàfin fún odindi 50 ọdún tó kàwé ẹ̀ ní Kánò tó ṣe gbogbo iṣẹ́ ẹ̀ ní Kánò tó bẹ̀rẹ̀ sí joyè ìlú tó jẹ baálẹ̀ tó jẹ olórí àdúgbò tó di olórí agbègbè tí kò fìgbà kan kúrò ní Kánò yìí ni wọ́n mú lọ́ba tiwọn. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba ilẹ̀ Haúsá yìí ṣe rí. ìdí rèé tí ẹ kò ṣe rí ọmọ àìjọbẹ̀rí nínú wọn. tàbí ẹ ti gbọ́ rí páwọn Haúsá yìí gbéra wọn lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ ọba bí? ẹ̀yin náà ẹ kó àwọn ọba yín kalẹ̀ nílẹ̀ Yorùbá ẹ tọpinpin wọn ẹ wo ipò tí wọ́n dìmú níbìkan rí ẹ wo ohun tí wọ́n ní tí ọba fi tọ́ sí wọn yàtọ̀ sí pé wọ́n bí wọn sí ìdílé ọba. àwọn ọba yahoo àwọn tẹ́nìkan ò lè sọ ibi tí wọ́n ti rówó dọ́là tí wọ́n ń kó wá fáwọn afọbajẹ àwọn tí wọn kò mọ̀ nípa àṣà àti ìṣe tó jẹ́ bí wọ́n bá ti dé wọ́n á fọ̀rọ̀ gidi sílẹ̀ wọ́n á gbá ọ̀rọ̀ ẹ̀sìn mú tí wọ́n á ní Jésù ló fàwọn joyè tí wọ́n á máa sáré lẹ́yìn àwọn olórí ṣọ́ọ̀ṣì tàbí tí wọ́n á máa wé láwà ní àpàpàǹdodo pé àwọn fẹ́ dàbí ọba ilẹ̀ Haúsá. ohun tí wọ́n fi ń kó aburú bá wa nìyẹn.
ọba ilẹ̀ Haúsá kò sí láwàní dànù kó ní abetí ajá làwọn fẹ́ máa dé. ọba Haúsá ti tọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. olóṣèlú tàbí olórí ìjọba kan kò bá lẹ́rù, kò jẹ́ wá kọ́ńtíráàtì dọ́dọ̀ wọn. àwọn fúnra wọn ni wọ́n á wá bá a. kí Yorùbá padà sí ìpìlẹ̀ o, kí nǹkan wa tó bàjẹ́ tán pátápátá.